A kí gbogbo wa wípé a kú ìsinmi ọ̀sẹ̀, a kú ọjọ́ ńlá náà, ọlọ́run bá yóò jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé. A fẹ́ ṣí wa níyè sí lórí àwọn nǹkan tí ń lọ ní ìlú Ògbómọ̀ṣọ́, pàtàkì jùlọ láàrin wa pẹ̀lú àwọn tí wọ́n bá wa dá sí ọ̀rọ̀ wa l'Ògbómọ̀ṣọ́. À ń rọ̀ wá ń ṣe ń bẹ gbogbo wa pé wàláhì a ò kí ń ṣe oníjà ara wa. Pàápàá gbogbo ibi tí gbogbo yín gbé ti ń padà àti dá sí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́, ẹ ò bá wo bí ìpìlẹ̀, ẹ ò bá wo bí tí kíní yìí ti ń bọ̀ tó fi débi tó dé yìí. Ǹjẹ́ bẹ̀rù Ọlọ́run wa, ǹjẹ́ nítorí Ọlọ́run lè fi ṣe nǹkan tẹ́ ń ṣe yìí? Ẹ dákun torí Ọlọ́run, ǹjẹ́ ìrọ̀lẹ́ ayé tá à ń sọ pé à ń retí rẹ̀ dẹ̀dẹ̀dẹ̀, ǹjẹ́ àti bọ́ sínú rẹ̀ báyìí? Àwọn ìjọ ẹ̀sìn tó yẹ ká bá wọn lórí pé a ó mọ polongo dáadáa, tá a sì mọ yọ aburú kúrò níbi nǹkan dáadáa. Àwọn náà là tó wá ń bá níbi pé kí ló bí yìí wá lọ́wọ́ wa. Ǹjẹ́ nǹkan ìbànújẹ́ fún wa gidigidi gan. Ìṣe tẹ́yìn fi ń dá sọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ lóde, tẹ́yìn fi ń dá sọ́rọ̀ Ògbómọ̀ṣọ́, wàláhì tàláhì summa billahi allazi la ilaha illa huwa. Kò mú ìwúrí, kò mú ìyánilọ́kàn, ìyánilórí fún ẹlòmíì tí ì ṣe mùsùlùmí láti pé òun fẹ́ ṣe Islam. Wọ́n pe ẹ̀sìn Islam ní oníjàgíníjàgan. Ẹ̀sìn wọn hùwà bẹ́ẹ̀ wípé jàgíníjàgan ni, ẹ̀sìn fi ń bara yín lórúkọ jẹ́ yàtọ̀ sí Islam. Ní tilẹ̀ tọ́ lọ́hùn torí Ọlọ́run, ẹ jẹ́ ká fi ọgbọ́n náà, ẹ jẹ́ ká fi làákà, ẹ jẹ́ ká fi wo ọ̀rọ̀ yìí. Ẹ ń bí ìbò kiri, ẹ ń fọwọ́ lálẹ̀ níbi tó gbé tí ẹ̀kẹ́ ti fọwọ́ lálẹ̀, ẹ ń sọ̀sọ̀kúsọ torí Ọlọ́run torí Ànábì. Ṣé ẹ̀kọ́ inú ilé ni Mufti ìwòsàn fẹ́ sọ fún wa pé wọ́n kọ́ òun sì gbọ́ ẹ̀kọ́ inú ilé ló sì fi ń wu ìwà, ló sì fi ń ṣiṣẹ́ tí ń ṣe sí wa l'Ògbómọ̀ṣọ́? Ṣé ẹ̀kọ́ tírà náà ni Mufti ìwò lòun ní nínú ẹ̀kọ́ tó fi jẹ́ kó jẹ́ pé kó fi mọ hurúwà tí ń hù sí wa l'Ògbómọ̀ṣọ́? Ǹjọ́ mọ̀ wípé àwa náà ní ẹ̀jẹ̀ lọ́rùn, a sì ní ẹ̀jẹ̀ lára gẹ́gẹ́ bí tiẹ̀. Láàrin rẹ̀ pẹ̀lú Ọlọ́run, sí àárín rẹ̀ pẹ̀lú Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run ọba ní sọ jáde, ẹ̀rí ọkàn, ǹjẹ́ bẹ́ẹ̀ ni kò mọ jẹ́? Bí sí tòótọ́ tó ń ṣe yìí láì inú ẹ̀rí ọkàn láàrin òun ló fi ń ṣe àbí torí ọ̀rọ̀ ayé náà ni. Ibẹ̀ ti fẹ́ kójọ, ẹ sì ti kójọ. Ẹ sì déédéé jókòó pé ẹ fẹ́ fi ba ayé jẹ́. Bí tí ẹ bá ba ayé jẹ́, ọkàn yóò ti balẹ̀. Bàbá Yusuf Adépọ̀jù, mo rí headline kan tẹ́ ṣe lórí Facebook. Èmi fẹ́ believe wípé personally, èmi fẹ́ believe wípé ẹ ṣe mistake pẹ̀lú nǹkan tẹ́ ṣe. Ẹ wò lè ṣe dá, ẹ wò sì sọ dá. Torí nǹkan tẹ́ ṣe àti tẹ́ sọ yẹn, tó bá ṣe pé ọ̀dọ̀ yín ni wọ́n bá sọ lọ́rọ̀ báyìí sí ẹni náà bá ṣe sí, ẹ ò ní take it lightly. Wallahi tallahi, ẹ ní take it lightly. Headline yín, ẹ ní take it lightly. Ẹ regard yẹn pàápàá pẹ̀lú ọ̀rọ̀ yín wọn. Ẹ wò wípé ẹ make research ni, kì í sì fẹ́nu yín, kó wù yín o. Kì í ṣàgbára yín, kì í sì sọgbọ́n yín. L'Ọlọ́run fi gbé yín sáyé ibi tó gbé yín sí yìí. Ẹ ò bá wá di ayé yín mú gan-an kó jẹ́ pé ilẹ̀ ń tọ́ ọ lọ. Láti mọ ìpètò ẹni tó bá jẹ́ Kristẹni tọrọ Ìsìlámù ọba yé, ẹ jẹ́ ká gbé Bíbélì, ẹ jẹ́ ká jọ jókòó, ẹ jẹ́ ká jọ sọ kó lè bá wọn pé ń tàn pé ní Ìsìlámù ni. Ẹ̀yin gangan lè di àyà Kùránì tán sọ pé lam yakuna allazina kafaru min ahlil kitabi wal mushrikina munfakina. Ẹ̀yin lè dì mú.
ẹ̀yin gangan lẹ́gbẹ̀ẹ́ dání fẹ́ pé pẹ̀lú nǹkan tẹ́ ń dé kiri ni láti pé kí ẹ mọ̀ sí lanu pẹ̀ nìkan ní kèfèrí àbí pé kí nìkan lópin ìgbà tẹ́ ò bá tí ì pè wọ́n sójú ọ̀nà. Ẹ ò tí ì pè wọ́n sójú ọ̀nà o àmì ẹ̀ tẹ́ ti pè sójú ọ̀nà bí irú ẹ̀ tẹ́ ń pè tẹ́ ń fi hàn gbogbo ayé tó bá jókòó tẹ́ bá sọ fún pé nǹkan bá yẹ ọ̀dà wọ́n náà kà jáde lásìkò ìgbà náà tẹ́ bá ní kọ́ kà jáde tó bá lóhùn ọ̀pọ̀ tẹ́ bá wá gbé kèfèrí ó jẹ́ kèfèrí nù. Orúkọ tó bá wù yín lè pè torí pé ẹ ti gbìyànjú fún ẹ wá jáwọ́ kó lọ́rọ̀ rẹ̀ ẹ wá filẹ̀ fún lọ. Ọlọ́run tún mọ̀ọ́mọ̀ tó fi yín mọ̀nà sínú ọgbọ́n yín sínú agbára yín ni. Ẹ jogún rẹ̀ ni pé eléyìí ẹ̀tọ́ ni sẹ́rù pé ẹ̀tọ́ ní tẹ́ ń ṣe yìí sẹ́rù pé ẹ̀tọ́ ni wípé dandan ni tí kì bá sọ lọ́hùn. Ṣé Ọlọ́run tó mọ̀ọ́mọ̀ tó fi yín mọ ọ̀nà tó bá ṣe tán Ọlọ́run ní ṣe ọ̀rọ̀ yín lẹ́gbẹ̀ẹ́ àtòdìjẹ́ o tó bá wá ṣe tán tó bá wá yíyí padà síbẹ̀ tó pé kò rí bẹ́ẹ̀ mọ́ nǹkan. Mélòó náà lẹ́yìn náà fojú yín rí làwa náà gbà là ń rí báyìí tán pé wọ́n sọ pé àwọn ní pásítọ̀ kìíní o àwọn ní pásítọ̀ kìíní kan tí wọ́n sọ fún pé wọ́n kí wọ́n ya kìíní kalẹ̀ tó yẹ pé àyà Kùránì náà wọ́n mọ̀ lò nínú chọ́ọ̀chì o. A rí kan nínú lórí kìíní jò ní ìbọn jẹ́ nǹkan ìbànújẹ́ fún yẹn wọ́n gbé ìkámọ̀ dáadáa bí ẹ̀sìn kẹ́yìn gbé ìkámọ̀ wọ́n sì Allahu Akbar wọ́n gbọ́wọ́ sókè wọ́n náwó sókè wọ́n sì Allahu Akbar wọ́n fi ahọ́n èdè ìlú wọn fi kí Fatiha. Ẹ ṣe jihadi wọnú irú àwọn eléyìí ẹ wo adúrú àwọn èèyàn tó wà lẹ́yìn irú wọn. Ẹ sáré ẹ gbìyànjú kẹ́ ṣe jihadi kẹ́ wọnú irú àwọn eléyìí pẹ̀lú bẹ́ẹ̀ ti ṣe ń bá bọ̀ láti pé káwọn tí wọ́n kán lè bá a mọ ọ̀nà pé nǹkan tí wọ́n ń ṣe ọ̀dà. Ẹ ń rí ọ̀kan la rí nílọrin yìí ní chọ́ọ̀chì ilé kan ṣoṣo náà ni àti chọ́ọ̀chì àti mọ́sálásí wọ́n wà lójú kan náà. A ò dìde online náà láti rí. Àwọn ọba yín pàdé online náà láti rí láti gbọ́ láti believe nǹkan tẹ́ ń sọ. Èmi if there is somebody in my life tí mi ò lè ever gbàgbé nílé ayé mi tí màá fi wọlé Ọlọ́run ọba ni late Ahmed Didat. Late Ahmed Didat kí Ọlọ́run ọba kó bá fọ̀run kẹ́ is a wonderful comparative religion scholar. He is my role model. I learn a lot. I learn about Islam a lot. Lára Ahmed Didat. Torí mo rántí pé when I was young tí mo wà ní Jos. Alhaji Abdulganiu Gamal. Àmọ́ pé Gamal Alhaji Abdulganiu okay. Àmọ́ kúra wa èmi Ibrahim Makama Emmanuel James àmọ́ lọ sí ilé rẹ̀ àwùjọ jókòó tájọ máa wo fídíò Ahmed Didat táwọn ṣe comparatively láàrin ara wa àwọn tí mo dákọ̀ àjọ ṣiṣẹ́ bí kan náà wàláhì kò fàjà láàrin wa. Ó abádé wípé níbi iṣẹ́ wa gan fúnra ara wọn náà mọ̀ sọ pé it is time for your prayer, go and do your prayers, let me take care of your machines for you while you go and pray, leave me for where God has said I should be. God said that is where you belong, let me belong where I am. Ntájọ mọ̀ sọ láàrin ara wa ni. My ever best friend nígbà tá a ti wà ní kékeré his name is Timothy James, a very wonderful friend. Tábàjọ jáde báyìí àjọ mọ́ra rẹ̀ Taofik Kilagowi àsìkò ní ti fẹ́ tó sí wà lórí kírun tó bá kírun tó kàmọ́ lọ́bí tán lọ. I have a football team so pé mo sponsor wọn for 11 good years and pé wọn ní Sky Manchester Football Club of Jos Bukuru Jos.
àmọ́ even kò ṣe pé a bá wà ní half time màá mọ rush àwọn ọmọ mi ẹ jẹ́ ká sáré kírun ká tó bọ́ fìdí padà because of the lesson I learned from Ahmed Didat. I learned a lot of things from him. Wọ́n yànnà náà òdodo kúrò nínú ọ̀rọ̀ wọ́n yọ irọ́ kúrò lára òdodo. We see such in you. Baba wa Adepoju, we see such in you. You build a name and they build reputations to that. Gidi gan. Kò yẹ kán lè bá yín nínú ìrìn àjò tẹ́ fẹ́ máa rìn yín ìrìn àjò pé yín náà fẹ́ máa búyàn yín náà fẹ́ máa búlì èèyàn online pé pastor fẹ́ máa yọ yìí mọ́. Is that the real thing that happened? For the sake of Almighty Allah, bẹ́ẹ̀ sọ pé ẹ ṣe máa make research for the sake of Allah ṣe ti make research lórí ẹ ti discover pé bẹ́ẹ̀ ni ẹ bẹ̀rù ọjọ́ tí wọ́n bò yín mọ́lẹ̀ wájú ọlọ́tẹ́ ẹ pàdé pẹ̀lú ọlọ́run ọba yín ṣé nǹkan tẹ́ ẹ rí ṣé bẹ́ẹ̀ ni ṣé ẹ ti jókòó ẹ ti ṣèwádìí pé bẹ́ẹ̀ ni ẹ tó mọ sọ ọ̀rọ̀ tẹ́ ń sọ ilé dá wàhálà lẹ̀ tí Ògbómọ̀ṣọ́ ọba jẹ́ ìlú tó yẹ pé ìlú onísùúrù ni àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ti dá wàhálà tó pọ̀ lẹ̀ wàláhì ó ti dá wàhálà lẹ̀ torí Ọlọ́run torí Ànábì wa Muhammad sallallahu tẹ́ ẹ bá bẹ̀rù Ọlọ́run tẹ́ ẹ sì bẹ̀rù ọjọ́ tí wọ́n mú yín wọnú ilẹ̀ báyìí tí wọ́n bò yín mọ́lẹ̀ tó yẹ pé yóò kún yín kùnú sáré yín ẹ dákun ẹ jáde sí ọ̀rọ̀ yìí ẹ ṣèwádìí ẹ béèrè kẹ́ ẹ sọ fáyé káyọ̀ bá wa gbọ́ ẹ pé Yunusa kalẹ̀ láàrin yín pẹ̀lú Ọlọ́run ọba mo ti sọ́rù rẹ̀ rí lórí téèpù ẹ ò ká kún ẹ pé Yunusa kalẹ̀ láàrin yín pẹ̀lú Ọlọ́run ọba láàrin yín pẹ̀lú ọjọ́ tí wọ́n bò yín mọ́lẹ̀ ẹ pé kalẹ̀ báyìí pé Yunusa wá jókòó ìwọ ní Kùránì ní wá sàlùwàlà wá búra gbogbo tó bá fẹ́ bẹ́ẹ̀ olórí kọ́ mọ́ jẹ́ òdodo kí ó lè bá wa òkè bẹ́ẹ̀ ṣe ń ṣe ní comparative religion ẹ táwọn ẹ pé àwọn èèyàn tó kó jókòó kó búra wípé lórí ètò ẹlẹ́tọ̀ kọ́ ló ń jókòó ní lórí ó ṣe lé tó báyìí bá fi bẹ́bẹ̀ tó ó ṣe lé tó báyìí tó ẹgbẹ́ ẹ̀yìn tá ìpẹ́ta pẹ̀lú lórí nǹkan ẹ wá ẹsẹ̀ wá jẹ́ pé ìgan náà láwá ṣẹ̀ṣẹ̀ wá rí pé wá báyìí níbi pé bí ó bá dàrú kó dàrú tí ó bá fọ́nká kó fọ́nká could make sense at all. This is not you. No, not you. I was in tears. Omi ń bọ́ ní ojú mi nígbà tí mo ka kíní ẹ̀ lálẹ́ àná. Adépọ̀jù. Pastor fẹ́ di kíní irúgbẹ́ bọ̀ irúgbẹ́. Why? What will you gain? Tí ẹ̀jẹ̀ nìkan bá bọ́ọ̀lẹ̀ tó bá gbẹ látàrí ọ̀rọ̀ yìí ni. What is going to be your gain? Kí ni nǹkan tẹ́ fẹ́ gbà lérò? Kí ni nǹkan tẹ́ gbà lérò pé iná fẹ́ jẹ́ pé tẹ́ gbà ní tẹ́ lérè nìyí láti pé kí ẹ̀jẹ̀ àwọn ẹnìkan kan kọ́ mọ́ bọ́ọ̀lù lórí ọ̀rọ̀ tẹ́ bá sọ. Ọ̀rọ̀ yẹn ó wúwo. Pastor fẹ́ yọ ìmáàmù Grand Chief Imam of Ògbómọ̀ṣọ́ land. Did you make your research? Mo rọ̀ yín ni. Ẹ lọ béèrè lọ́wọ́ àwọn Professor Naibi nìbàdàn àbí sáwọn náà tún ní mọ̀mọ́ they sit down to do their facts ṣe bí ẹ̀ ń wò lórí íńtánẹ́ẹ̀tì ẹ̀ ń wò bí àwọn àfáà kan ṣe ń wo Ògbómọ̀ṣọ́ tí wọ́n ń jáde tí wọ́n ń wo Ògbómọ̀ṣọ́ tí wọ́n ń jáde tí wọ́n ń wo Ògbómọ̀ṣọ́ tí wọ́n ń jáde ṣé kábíyèsí ọ̀wà accommodating ṣé wọ́n pè wọ́n tí wọ́n lé wọn rí sí wọn gbé wọn jókòó pé ẹ gbọ́ tẹnu mi ẹ gbọ́ kíní ẹ béèrè wò níbo ni mo ti sọ wípé mo fẹ́ yọ Yunusa àbí pé níbo ni mo ti fún yín ní wípé kó máa lọ. He is an employee òfin ìlú Ògbómọ̀ṣọ́ tí Yunusa sáìnì ni mo gbà ẹ́ ṣiṣẹ́ ni mo gbà ẹ́ ṣiṣẹ́ ni ẹ wò kí n wo àwọn tapes rẹ ni mi ò rò pé rí tape yìí tún Yunusa fúnra ara rẹ̀ ní ten defend tó ń sọ wípé nígbà tí àwọn Ṣọ̀ún council tó fi lọ àwọn náà kọ́ ni kẹ́tùmọ̀ owó contradicting tó wà ń bẹ̀rù Ṣọ̀ún council kọ́ ló gbé Yunusa lọ sí kóòtù o Yunusa fúnra ara ẹ̀ ló gbé Ṣọ̀ún council lọ sí kóòtù òun náà lọ withdraw ọ̀rọ̀ yẹn kúrò ní kóòtù
nígbà tó dé court nígbà náà nǹkan tó ń sọ nígbà náà ni wípé Ṣọ̀ún in council ló ní right lórí òun, Ṣọ̀ún ló ní right lórí òun. Ó tún bọ́ sórí múmbàrí ó tún sọ wípé even tí kóòtù bá yọ òun ò lè kúrò níbẹ̀ àyàfi tó bá yẹ pé Ṣọ̀ún ló bá yọ òun kúrò torí pé Ṣọ̀ún ló employ òun. ẹ bí léèrè wò náà. Now he waited for the coming of the Ṣọ̀ún, and Ṣọ̀ún came. He was the first person òun lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ lọ rí pàdé Ṣọ̀ún pé ẹ káàbọ̀ ṣe dáadáa dé ìwé mi ní o, àwọn ará inú ilé mi sọ wípé mi ò kí ń sọmọ inú ilé àwọn. Èmi ló la fẹ́ mọ sọ̀rọ̀ yìí. Kábíyèsí ni tó bá jẹ́ pé tìwé rẹ̀ ni 100% nǹkan tó kó síwájú mi yìí is 100 nǹkan tó kó síwájú mi it is 100% as a human being, but ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ìdílé kìí sọ̀rọ̀ ìwé. Lọ sí inú ilé kọ́ lọ rí yanjú ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú àwọn ẹbí rẹ̀ there and then lójú kábíyèsí lójú sọ fún kábíyèsí pé no òun ní lọ àfi tí wọ́n bàbá bá wọn ṣé ọmọ rẹ̀ nìyẹn. Kábíyèsí ni you are on your own, that is the word, you are on your own. Ó lọ tán àwọn ìdílé náà wá wọ́n tún sọ fún wọn wípé ọ̀dọ̀ yín la wá kábíyèsí. Kábíyèsí ni tó bá jẹ́ pọ́rọ̀ ẹ̀sìn ni mi ò bá yín dá sí torí mo ń gbọ́ mo sì ti mọ̀ kí n tó dé, ṣùgbọ́n o tó bá jẹ́ pọ́rọ̀ ìdílé ni it's within my jurisdiction, má bá yín dá sí. Àwọn ìdílé ọ̀rọ̀ ìdílé làwọn gbé bá wa wọ́n sọ tẹnu wọn. He gave them fair hearing. Ó pè wọ́n jọ jókòó igun kíní igun kejì ẹ wá sọ tẹnu yín. Kó má dàbẹ̀ ni wípé bóyá kábíyèsí take side wọ́n set up committee láti lọ rí ṣe findings. Mùsùlùmí ló lead committee yẹn tí ń ṣe abẹ́sẹ̀. Wọ́n lọ ṣe findings wọn tán wọ́n discover pé ọmọ ọkùnrin yìí ò ní ìbátan kankan pẹ̀lú inú ilé, ò ní ìbátan kankan. Ẹ dákun kí ni Islam wí lórí ẹni tá a bá fẹ́ fi ṣàṣìwájú tí ìbí rẹ̀ bá ti wọ́? Kí ni Islam wí lórí ẹni tá a bá fẹ́ fi ṣàṣìwájú tí ìbí rẹ̀ tó bá ti wọ́? Ibi tọ́rọ̀ wà nìyẹn. Wà lọ rí sinmi nílé ká fi ṣe findings. Ibẹ̀ ló ti kó ti dọ̀rọ̀ pé ẹ máa gbé wọn ẹ máa mú wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀, ẹni tó bá sọ̀rọ̀ ẹ kò mú, ẹni tó bá ṣe kí ló lè tó bẹ́ẹ̀. Lọ sí ilé yín kó lọ rí túnra rẹ ṣe nínú ilé yín kó padà wá. That is all. Tó bá jẹ́ pé ọmọ inú ilé ni òfin Ògbómọ̀ṣọ́ ni pé ilé náà fi ń jẹ ìmáàmù. Mo ní evidence pé mo kọ ìwé tí mo ní ẹ má jẹ́ kí mo kí ilé ọmọ jẹ́ mọ́. Ṣéhù Alim òkè odò òun ló takò ń gbà náà pé láyé ìwé yẹn evidence rẹ̀ ń bẹ. Ó ní ìdílé náà fi ń ṣe àwọn náà wọ́n sì ní ilé ayélujára lọ́kàn. Ilé ayélujára tó tẹ́ tó ló tó kàn ní ìsìn ẹ̀tún wà lórí gbé ẹlòmíì wá tí ìṣe ṣe pé àbátàn kankan kọ́ ni pẹ̀lú Ògbómọ̀ṣọ́. Ok, ṣé ìyá rẹ̀ wọn Ògbómọ̀ṣọ́ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe wí pátó àgbà discover pé yòǹgàn náà irọ́ ni. So evidence show wípé ní ìjọ tí ó kọ́kọ́ pa ẹran iléyá rẹ̀ àkọ́kọ́ l'Ógbómọ̀ṣọ́ ìyá tó mú wá ó yàtọ̀ sí ìyá tó padà mú wá sáàfin nígbà tó ní kí wọ́n kọ́ lọ rí mú ìyá wa. Torí ìyá tó kọ́kọ́ mú wá ó tó tà tó ń sọwọ́ tó kó gbó chain tó kó táwọn èèyàn jókòó tán kí ìyá ìmọ̀ mú wa ní ìyá ìmọ̀ mú wa ìyá ìjọ ń sàkóyè fún un. Níjọ́ tí ọ̀rọ̀ tó délẹ̀ tán ní ká máa bọ̀ ọ̀tọ̀ lẹ́ni tó padà lọ rí mú wá ní ìyá. Yet ìlú òkò fún if you can defend yourself
They've given him all the fair hearing. To worsen things for himself personally fúnra ara rẹ̀ ló tún wá padà lọ rí pé kábíyèsí lẹ́jọ́ ní court wípé òun nínú èròǹgbà òun ń rò òun sì yọ gbọ́ pé kábíyèsí fẹ́ yọ òun ní imam. Èmi ń agitate fún kí Yunus ọmọ lọ. Kí ló dé the stage tí mo sọ pé kí Yunus ọmọ lọ? Mo agitate fún for the right thing to be done. Baba Muric, I just already phone pẹ̀lú yín because I'm one of your followers. Olùgbà tí wọ́n bá register pẹ̀lú yín, èmi yìí wà nínú àwọn tàjọ wọ́ọ̀dì lẹ́kọ̀ọ́, tàjọ wọ́ọ̀dì lọ sí ọ̀dọ̀ Sanwó-Olú lórí ọ̀rọ̀ pé àwọn mùsùlùmí kan wọ́n fi mùsùlùmí jẹ, wọ́n fi mùsùlùmí jẹ, àwọn tá ń kó sínú ìjọba mùsùlùmí kéré kíníkan kankan. Mo wà nínú àwọn tàjọ ṣe wọ́ọ̀dì yẹn lẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ ni, I respect you so much. Your family staying with the truth mú mi kí n fẹ́ràn yín gan. Níjọ́ tẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ lórí kíní, tẹ́ bọ́ sórí íńtánẹ́ẹ̀tì, tẹ́yìn náà ti sáré sọ̀rọ̀ sórí íńtánẹ́ẹ̀tì tó pé fíìk mo fẹ́ cheat Islam. Ẹ sáré sọ̀rọ̀. I call you. Bí mo ṣe pè yín, ẹ fún mi lésì tó dùn mọ́ mi nú. Ó gbé fún gbogbo ayé pé ẹ̀ńtẹ́ ń sọ, èmi ń sọ fún pé lágbájá ìyàtọ̀ kódà kẹ́lẹ́ bá a mọ̀ ọ̀rọ̀ tí mi wọ́n jọ sọ nìyí. Misinterpretation wà pẹ̀lú àwọn èèyàn wa. It looks like blackmail. It's not blackmail, it's a voice conversation láàrin pẹ̀lú yín pé ẹ̀yin náà ti gba call sóbísìbísì. Àsánsán pé ṣe ti wá gbọ́ pé irọ́ ló fi débẹ̀ yẹn ẹ ò dá sọ̀rọ̀ mọ́. Ẹ̀yin yìí náà lẹ̀ tó wá ń padà wá sọ wípé ó fẹ́ dá wàhálà alẹ́ gbogbo mọ́ sọ. Christian kan fẹ́ yọ mùsùlùmí ní why? Ó ṣe jẹ́ pé I don't know tágẹ́ẹ̀tì àwọn kan wà fún Ògbómọ̀ṣọ́ wọ́n fẹ́ gba mọ́sálásí Ògbómọ̀ṣọ́. That's the truth of the matter. We are not novices. Àwọn sets kan fẹ́ gba mọ́sálásí Ògbómọ̀ṣọ́ wọ́n dẹ̀ ń kó gba àwọn tó bá fẹ́ kó mọ́ra láti fi lè achieve èèmù wọn láti gba mọ́sálásí Ògbómọ̀ṣọ́. Kán lè bá a lo sets wọn lọ nílùú. Islam ò sínú ká lọ́wọ́ gba nǹkan ní nǹkan o torí ìtẹ́yìn tó fẹ́ kíbọ̀ ẹ̀sìn yìí ó ń bá fún mi o. Islam ò sínú pé ká lọ́wọ́ gba nǹkan o. Ẹ ti fẹ́ máa lọ́ni lọ́wọ́ gba nǹkan o pé tí ọba wa rí bẹ́ẹ̀ tí ọba dogun kó dogun tí ọba dìjà ọ wá di wípé ẹ̀ wá innovate nǹkan tí ó sì ní Islam ẹ̀ wá ń kì í bọ Islam láti fífẹ́ fọ́ sí pé nǹkan tẹ́ ń fẹ́ yàn àfikún rí bẹ́ẹ̀. Mo kó gbogbo yín papọ̀ ní o kì í ṣe ti ti ebú tí mo mọ̀ pé the target is Yunus must stay. Ṣùgbọ́n Ògbómọ̀ṣọ́ is wrong. Ẹ̀yin ò dẹ̀ béèrè lọ́wọ́ institution tó produce Yunusa kí ni condition tó fi produce ẹ̀. You need to ask about the institution that produced him. Don't stay far away, distance away. Kẹ́mọ̀ George. Ẹ má ṣe yẹn. Olólùfẹ́ yín méjèèjì nírú àwa yìí ní gbogbo ẹni tó bá ti ń ṣe nǹkan lórí ọ̀rọ̀ Islam. We so much love you. Àwọn kan náà dìde ń jọ sí wọn láwọn ẹni mẹ́rin. Àwọn ò ní gbà o tó bá. How can we be pronouncing tó bá lè dogun kó dogun a Muslim brother to Muslim brother? Ẹ lọ rí wo gbogbo tí ń ṣẹlẹ̀ pátápátá kò sí Christian kankan tó bá wá dá sí o. Instead àwọn Christian tó wá involve wọ́n trade pẹ̀lú caution wọ́n wà very very cautious lórí ìmọ̀ tí ń ṣe kó mọ̀ dàbí ẹni pé àwọn fẹ́ bá kan jẹ́ because of the history of Ògbómọ̀ṣọ́ land.
how we are. Mufti, or whatsoever you call yourself, Okoku, for you to open your mouth, you are giving him 7 days ultimatum. You have to go withdraw statement in. And buy it, ṣé àwọn owó tí ń gbà látòdì àtàwọn ọmọdé ń kó jáde tẹ́tí fún yín insurance bẹ́ẹ̀ máa ń lọ́jọ́ bá dà ní ọ̀dà ṣé ní ń wú yín lórí. Sheikh Auda Sheikh Rao ti Boko Haram òun dà ó ti kú, ó ti lọ, àwọn ọmọ lẹ́yìn rẹ̀ náà tó padà pa. Though the Boko Haram still exist, but àwọn ọmọ lẹ́yìn rẹ̀ náà wọ́n padà pa. I'm telling you that these are the people that want to force everything on people's head. Olórí wọn gan lọ. Látara àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ náà wọ́n ti pa àwọn tán yá. Ẹ wò dé wá wò wípé tẹ́ ẹ bá wò pé yọ ìyá lóòrò tó bá lọ rí ìyá níbù kọ́. Báwo lè ṣe fẹ́ ṣe? Ẹ̀wọ̀n kọ́ ní ogun lójoojúmọ́, orin ogun. That statement is too heavy. Mufti wo, it's too heavy. Wallahi, it's too heavy. And this is not your first time. You've said it. Not anywhere nílùú Ògbómọ̀ṣọ́. Ẹ̀wọ̀n mú ẹ̀yin fúnra ara yẹn wá ń tọ́já. Ẹ̀wọ̀n bú kábíyèsí tí wọ́n ń wá sẹ́nu ọ̀nà rẹ̀ tún bú. Ẹ darí àwọn ọmọ sẹ́yìn pé kán lọ rí mọ́ ìpàdé Yunusa káàbọ̀. Wọ́n tún wá déwájú, wọ́n tún wá ń ṣe fídíò ara wọn, wọ́n fi ń bú, wọ́n tún ń dárúkọ kábíyèsí, wọ́n tún ń bú. Ṣé ń tẹ́ kọ́ wọn káwá máa ṣe l'Ógbómọ̀ṣọ́ nìyẹn? Where is the peace? Àlàáfíà wo lẹ wá fún wa nílùú wa? Gbogbo ẹ̀ tó bá ní ká má ní àlàáfíà l'Ógbómọ̀ṣọ́ pẹ̀lú gbọ́ọ̀lọ́ àrọ́mọdọ́mọ wọn ní lálàáfíà o. Bẹ́ẹ̀ ṣe ń mú amúgbó bẹ́ẹ̀ ṣe ń bí amúgbó bẹ́ẹ̀ lẹ́mọ̀ bí olè bẹ́ẹ̀ mọ́ lẹ́mọ̀ bí àwọn drug addicts o. Bàbá wa Muric, ẹ jọ̀ọ́, for the sake of Almighty Allah and Rasulullah sallallahu alayhi wa sallam, do your findings. Ẹ wá pé kábíyèsí jókòó. Bàbá wa Acadip, you can come in thousands, you can come in your millions. Sit down with Akiyesi. Come and convince him to become a Muslim. Through this, kẹsọ pé ẹ fẹ́ convince wọn kan fi di Mùsùlùmí ni, ẹ wá convince wọn pẹ̀lú òdodo ọ̀rọ̀ ni kẹ́ fi convince wọn. Pé àsáwọn kìíní ti dúdú tán. Ẹgbẹ́ ẹ̀tọ́ fẹ́ lẹ́tọ̀ọ́ kẹ́ni tí ó ṣàbúrú. Several times láti rí lọ́pọ̀lọpọ̀ nínú àwọn àdìs Ànábì pé wọ́n yẹn lágbájáde tábà tí wàá gba ẹ̀tọ́ fẹ́ lẹ́tọ̀ torí tó wọn sọ pé ìwọ Rasulullah ṣe bó ṣe rí ni fún bó ṣe ṣe ni èmi náà ti wá ti gba Islam. Ẹ mú àyà Kùránì kan wá tẹ́lẹ̀ fi convince ṣọ̀wọ́n f'Ògbómọ̀ṣọ́ wípé ó right pẹ̀lú bí Yunusa ṣe ń bú wọn. Ẹ mú hadith Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹyọ kan wá tẹ́ fi lè convince mi àtàwọn ará Ògbómọ̀ṣọ́ àti kábíyèsí pé bí Yunusa ṣe yẹ̀yẹ́ wọn yẹn tẹ́ ẹ ń rí ẹ ń gbọ́ ẹ ò sì bẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yìí rí o, ẹ gbọ́ o, ẹ wo báyìí ẹ sì fi tí yẹn sì ń gbọ́n tí ń wí o. Ẹ wọ́n sọ pé wà bold, ṣé boldness nìyẹn àbí ìyá àṣà? Mo bẹ̀ ọ́ lórúkọ náà wá. Mufti wo, please withdraw that your statement. It's a very bad word láti jáde kó mọ́ fún odidi ọba ìlú ní 7 days ultimatum.
olúwa ò fi wo product yín ni Mufti wo ó ti ń yàkàyàkà kábíyèsí wa mùsùlùmí ni yín o ẹ sì gbọ́ nǹkan tó Ọlọ́run bá wí ẹ má bu Ọlọ́run bá wọn o torí pé kí wọ́n bá wa bu títí yín o ẹ̀kọ́ náà ni fún wa pé ẹ má ṣe bu àwọn aṣíwájú títí wọn torí pé kí àwọn náà kàn padà wá mọ́ bu àwọn aṣíwájú títí yín àwa náà ní àwọn aṣálára o a máa ń kọ́ tí wọn ni àmú wọn mọ́lẹ̀ ni torí àwọn onílù gbọdọ̀ fẹ́ kò ní dónílù kí lù wọn bàjẹ́ bàbá wa Acadip ẹ lè mọ sáré ọ̀run àwọn ọmọ tẹ́ kó kalẹ̀ tí wọ́n ń tẹ̀lé yín àwọn náà lè mọ sáré ọ̀run àmọ́ ẹ ò ní ṣaláì rí ẹni tí ń sáré ayé nínú wọn àwọn tí ń sáré ayé pọ̀ nínú wọn ọ̀run tí náà ní kẹ́yìn ló dù láti pé kí wọ́n bá ṣẹyìn jẹ ẹ dìde fúnra yẹn wá ṣèwádìí toríjọ́ tẹ́ ti lè lanu fún wọn níbẹ̀ yẹn wípé lórí Yunusa àti kábíyèsí according to him àwọn ọmọ wọn tọrọ tó ń bá sọ làwọn ń use against ẹ o wọ́n sọ pé ẹ ti kó àwọn lọ́ọ̀yà kalẹ̀ fún tí ó dúró tí kò sí nǹkan tí ó mú ló ti misbehave o baba Muric like I said ẹ ti béèrè tẹ́lẹ̀tẹ́lẹ̀ conversation tẹ́ ṣe nígbà náà lórí fóònù ni online ni àwọn tó ń bá yín sọ̀rọ̀ nígbà náà online ni pé wọ́n fẹ́ yọ lágbára online ni èyí tẹ́ tó ń wò ní sí online ni come and do your own practical findings practically kẹ́ wá find it kábíyèsí ò lé Yunusa kiri o Yunusa ní ẹ̀ kábíyèsí o and ó ṣòro fún àlejò kó tó mọ sàárè àfọ́jú tí ó bá lọ́wọ́ nílé nù àwọn tó ń gboláyà ni wọ́n ń gboláyà o àwọn tó ń ní owó wọn tí wọ́n ná sórí ìpìlú Ògbómọ̀ṣọ́ ọba dàrú kó dàrú àwọn tó ń lo owó wọn tí wọ́n ná lórí pé káwọn kan mọ́ di nǹkan nílùú mọ́ àfikọ́ ìpá àwọn ni wọ́n mọ̀ àwọn ní káyọ̀ ọmọ ọgbọ́n bí Ọlọ́run kìí ṣe nǹkan kìí ṣe méjì o wallahi we have evidence of 1 2 3 4 5 or more tó yẹ pé wọ́n ń jẹ́ orúkọ mùsùlùmí ní ṣùgbọ́n wà àwọn àti ṣe sí wọn lórí ọ̀rọ̀ Islam wallahi tàlà ó rọrùn gidi kan ó pààyàn ó gba omi ojú lójú èèyàn mo lọ síbi mo lọ kírun lọ́dọ̀ aṣojú ní mọ́sálásí aṣojú imam Qasim ọlọ́run síbi kan wọ́n ṣe òtúbà wallahi wọ́n sì ń bomi lójú báyìí wọ́n sì ń sunkún nínú mọ́sálásí nínú nǹkan tí ojú Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó rí lójú ogun wọ́n sì ń bomi lójú mo tó rántí kí ní ẹ̀ láàárọ̀ yìí níbi mo ti sàṣkàlù nínú mọ́sálásí báyìí omi sì tún bọ́ lójú mi mélòó lẹ́yìn ṣe tẹ́yìn fi ń darí pé tí ọba dogun kò dogun kí lẹ fẹ́ gé nínú tọ́ba dogun ẹ dákun tó lọ ìlú Ògbómọ̀ṣọ́ òfògùn yàrá kan l'Ògbómọ̀ṣọ́ o yàrá kan ni àkànlá wa káàkiri ni o ẹ tẹ̀lé rẹ ẹbí yẹn fọ́ o torí pé mo mọ̀ pé nígbà tí a bá tiwa ni a ó padà tó pera wa ọ̀rọ̀ wọ́n dàbí ọ̀rọ̀ Iran àti Iraq ni bó ṣe ń ṣẹlẹ̀ ní ìjọ tí Iran àti Iraq tán mọ́ wọn ara wọn wọ́n gbógun ti Amẹ́ríkà o ẹ̀ ń tiwa nù tó bá débì kan ní ìsá àpàdà wọn pẹ̀lú àbúrò mi àpàdà pẹ̀lú ọmọ mi ni dáàdì mi ni mò ń bú ìbàdí àmì kí mò ń ṣe àwọn tá a bá ti bú a lè bẹ̀rẹ̀ wa bàbá ẹ má bínú nítorí wa ń ta ló jẹ́ ká mọ́ bú yín torí pé bó ṣe rí ni bí ṣe ń kàkàlùkù lára gbogbo ẹ̀yin tá a bá lá sọ̀rọ̀ sí ẹ ṣàforíjì fún wa àti bẹ̀bẹ̀ ò jẹ́ pọ́blẹ́mù fún wa láti bẹ̀bẹ̀ ìbínú àti gbogbo ẹ lè gbé wa ká sọ̀rọ̀ síra wa ká ṣèkíní síra wa inú ilé wa náà la sì tún wà a ó mọ̀ rí pé ìyá àti bàbá kan náà ni wá a ó rí parí o àmẹ́yìn aró òde tẹ́ ń torí rẹ̀ tẹ́ fẹ́ wá dàlú ni wọ́n padà fi forí yín fàgbọ̀n o kì í tẹ́ bá rò pé kò ní parí tó bá parí ẹ̀yin
ilé ìpadà jẹ́ ká rí. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.